Òní lọ́jọ́ pé tàmí ṣayẹyẹ. Òní lọ́jọ́ pé tàmí ṣayẹyẹ. Òní lọ́jọ́ tàbí Ọlárẹ̀wájú. Òní lọ́jọ́ pé tàmí ṣayẹyẹ. Òní lọ́jọ́ pé tàmí ṣayẹyẹ. Òní lọ́jọ́ pé tàmí ṣayẹyẹ. Òní lọ́jọ́ tàbí Ọlárẹ̀wájú. Òní lọ́jọ́ pé tàmí ṣayẹyẹ. Àpáta dé o lónìí ọjọ́ ìbí olóríire mo fẹ́ máa fi kánkánná lu kánkánná kí kánkánná máa lu kánkánná. Young akọgun máa gbóhùn ẹnu mi Adébáyọ̀ Ọlárẹ̀wájú Adébáyọ̀. Ojúlówó nìwọ jẹ́ nínú gbogbo fashion designer tí ń bẹ ńlẹ̀ yìí. Okú ọdún okú yèdún o. Emmanuel akọgun ló ní kí n wá máa kí ọ ẹ̀gbọ́n rẹ onínúure. Òun ló ní kí n má dákẹ́ lónìí ọjọ́ bíi rẹ. Ó ní kájọ wá máa gbé tọ́kì sórí àmàlà. Ó ní kí n kíyọkìyọ kí n bá ọ délé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Àkúrẹ́ o, ìwọ lọmọ olóyè mẹ́kùn. Ìwọ lọmọ òmùdàlẹ̀ mógbọ́n ẹnu pani ṣé bí àkúkú bẹ́ni lórí òsàn jogun ẹnu lọ. Bọ́mọkùnrin Àkúrẹ́ bá ń tó kó bọ̀ wá fàgàdà pé ní bọ́mọbìnrin Àkúrẹ́ bá ń tó dùn ún bọ̀ wá fìsì mẹ́lò pẹ́fọ̀n. Òsì kì í ta Àkúrẹ́ kó mọ́mọ́ lálá Àkúrẹ́ lọmọ olómi méjì kan pété etí lálá. Àlàmí ń bẹ nínú èyè mi tiẹ̀ ń bẹ nínú èyè rẹ̀. Okú ọdún okú yèdùn. Ọlọ́jọ́ ìbígbàmíyé nílé àwọn ọ̀tá rẹ̀ bí kú ti ń gúnyán poroporo fún wọn jẹ nínú odó láìsá máa gbowó ọbẹ̀ tó yẹ kán sè sínú ìsáàsù. Ó sọdún èyí wàá ṣèmí yìí sí lágbára lọ́wọ́ Ọlọ́run wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nú ayé. Bóyin bá ṣe tá gbẹ́rẹ́ ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá gbẹ́rẹ́ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí Àpáta Ewì mo ṣe tán o mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí gbojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.